wọ́n ti sọ dókítà tó fipá bábúrò ìyàwó ẹ̀ sùn sẹ́wọ̀n gbére lẹ́kọ̀ọ́. ọ̀rọ̀ yorùbá kan tó sọ pé àbámọ̀ a ò ṣe é àṣetán ó dàá kan ti ṣẹ mọ́ ọkùnrin dókítà lábẹ́rẹ́ kan lára báyìí pẹ̀lú báwọn ẹ̀ṣọ́ ọgbà ẹ̀wọ̀n kirikiri ṣe taari dókítà olúfẹ́mi ọlálẹ́yẹ nípàkọ́ sínú ọkọ̀ tí wọ́n fi ń kó àwọn ọ̀daràn tí wọ́n sì gbé lọ tààrà sọ́gbà ẹ̀wọ̀n níbi tílé ẹjọ́ ṣèdájọ́ pé kó máa gbé fún ìyókù ìgbésí ayé rẹ̀. wọ́n ló jẹ̀bi ẹ̀sùn fífipá ní ìbálòpọ̀ pẹ̀lú àbúrò ìyàwó ẹ̀ yàtọ̀ sí ti àwọn aláìsàn tí wọ́n tún ló máa ń hùwà pálapàla pẹ̀lú wọn lọ́sibítù rẹ̀. onídàájọ́ Rahman Oshodi ti ilé ẹjọ́ gíga tó ń gbọ́ àwọn ẹ̀sùn àkànṣe ìwà ọ̀daràn abẹ́lé àtàwọn ẹ̀sùn tó bá jọ mọ́ ìfipábánilòpọ̀ lẹ́kọ̀ọ́ Lagos State Sexual Offences and Domestic Violence èyí tó fìkàlẹ̀ sílùú Ìkẹjà ló gbé ìdájọ́ náà kalẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù kẹwàá ọdún 2023 yìí. adájọ́ náà ní olùpẹ̀jọ́ ti fi àwọn ẹ̀rí tó péye gbé àwọn ẹ̀sùn tí wọ́n fi kan ọ̀daràn dókítà yìí tó jẹ́ ọ̀gá àgbà àti aláṣẹ ọsibítù Ultima Cancer Care Foundation lẹ́sẹ̀. kò sì sí àríyànjiyàn kan níbẹ̀ pé lóòótọ́ ọlálẹ́yẹ hùwà ìnítìjú pẹ̀lú àbúrò ìyàwó ẹ̀ èyí tí wọ́n forúkọ bò láṣìírí tó ń gbé lọ́dọ̀ wọn lójúlé 17 òpópónà láyé ògúnbànbí lágbègbè Maryland Èkó. wọ́n ló fipá ṣe tótó mẹ́lẹ́tò tí ò bójúmu pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 15 péré ọ̀hún. ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba Èkó fi kan ọ̀daràn yìí nígbà tí wọ́n kọ́kọ́ fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lọ́gbọ̀njọ́ oṣù kọkànlá ọdún 2022. wọ́n ló ní ìbálòpọ̀ àìtọ́ pẹ̀lú àbúrò ìyàwó rẹ̀ àti pé ó fipá ṣe kinní fọ́mọ ọ̀hún ni ọmọ náà kò sì tí ì tójú bọ́. wọ́n ní láàrin oṣù kejì ọdún 2020 sí oṣù kọkànlá ọdún 2021 ní Jagunlabi yìí hùwà ọ̀daràn ọ̀hún. bó tilẹ̀ jẹ́ pé dókítà yìí ní òun ò jẹ̀bi àwọn ẹ̀sùn náà, ẹlẹ́rìí 7 ọ̀tọ̀ọ̀tọ̀ ni olùpẹ̀jọ́ kó wá sílé ẹjọ́ láti fìdí òótọ́ múlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọn kò gba ẹ̀rí ọ̀kan nínú wọn wọlé. lára àwọn ẹlẹ́rìí náà ni ìyàwó ọlálẹ́yẹ tó lọ fẹjọ́ ọkọ rẹ̀ sùn àwọn ọlọ́pàá tí àkàrà ọ̀rọ̀ yìí fi tú sépo, ọ̀dọ́mọbìnrin tí ọ̀daràn náà fipá gbó mọ́lẹ̀, Bísí Àjàyí Káyọ̀dé tí í ṣe olùwádìí ìjìnlẹ̀ tó ṣàyẹ̀wò sí ọ̀dọ́mọbìnrin náà tó sì fìdí ohun tó ṣẹlẹ̀ múlẹ̀, ìǹpẹ̀kìtọ̀ Esther Ìgbínèwékà tó gba ọ̀rọ̀ lẹ́nu tọ̀túntòsì wọn, dókítà Akínbùnmi Oyèbímpé tó ṣàyẹ̀wò ìṣègùn sọmọbìnrin náà àti ọlọ́pàá kan Leonard Abe. gbogbo wọn ló fìdí òótọ́ ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ níwájú adájọ́ lásìkò ìgbẹ́jọ́. ṣá lẹ́yìn gbogbo ọ̀rọ̀, adájọ́ Rahman ní kí dókítà ọlálẹ́yẹ wo ibùgbé rẹ̀ tó wà ní Maryland yìí dáadáa torí ní báyìí kò tún ní padà síbẹ̀ mọ́ pẹ̀lú bó ṣe jẹ̀bi ìwà ìfipábánilòpọ̀. ó ní ọgbà ẹ̀wọ̀n ni kó ti lọ lo ìyókù ìgbésí ayé rẹ̀ kí èyí sì jẹ́ ẹ̀kọ́ àríkọ́gbọ́n fáwọn tí ìwà ìṣekúṣe bíi tiẹ̀ yìí bá ti jàrábà wọn. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.